Àti 10 years old. Àti kí ló pé? 10 years old. Àti 10 years old. Yes. Ní kíni? Ní ọ̀dọ̀ ẹni tí mo gbé lẹ́yìn ẹ̀ fi ìbálẹ̀ ìlú. Ní ọ̀dọ̀ ẹni tẹ́ ń gbé. Bẹ́ẹ̀ni. Ló ṣe kíni? Lẹ́yìn ẹ̀ fi ìbálẹ̀ ló fi nà mí ní ojú. Wọ́n fi ìgbálẹ̀ nà ẹ́ lójú. Bẹ́ẹ̀ni, àti ìgbà. Dúró. Kì í ṣe pé o fọ́jú tẹ́lẹ̀. Rárá, wọn ò bí mi báyìí. Bójú síwájú dáadáa. No, báyìí. Okay. Báyìí. Kì í ṣe pé o fọ́jú tẹ́lẹ̀. Rárá. Kí lorúkọ ẹ̀? Dámilọ́lá. Dámilọ́lá kí ni? Anjorin. Dámilọ́lá Anjorin. Bẹ́ẹ̀ni. Òun lorúkọ ẹ̀. Kò sí ní tó ṣe lójú tẹ́lẹ̀. Rárá, mo ríran dáadáa. Sọ̀rọ̀ sókè. Mo ríran dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. O ríran dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. O ríran dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sir. So ọmọ ọdún mẹ́wàá ló wá wà. Tí wọ́n ta ló fi gbálẹ̀ nà ẹ́. Àbúrò dáàdì mi ọ̀dọ̀ wọn ni mò ń gbé ń gbà yìí. Ṣé wọ́n sọ̀tàn fún ẹni àbó oṣù rántí? Mo rántí torí nígbà yẹn mò ń gbálẹ̀ torí ọmọ yẹn ni kí n bá àwọn ọmọ wọn lọ sí school tèmi náà dẹ́ jìnnà kan táyì tiwa ló máa ń mú late comer ní school tí mò ń lọ ń gbà yìí so mo wá ń kánjú èmi wá mọ̀ pé ìkẹlẹ̀ kan ló wà ní ẹ̀yìn mi bẹ́ẹ̀mi ṣe lọ ìkólẹ̀sẹ̀ yìí bàbá mi pọ̀ dá ilẹ̀ yẹn síbẹ̀ àṣé inú ke báfù tí wọ́n máa fi ń tajà ní mi dá sí kò wá ń ṣe ìgbálẹ̀ tí èmi lò tí èmi fi ń gbálẹ̀ ni wọ́n fi lọ mi mo dẹ̀dẹ̀ school jọ yẹn so wọ́n wá gbé mi sí ojú ibi tí mo ti máa kọ́ṣẹ́ ní orí kankan tí wọ́n kọ síbẹ̀ wọ́n wá fà mí lọ bó ṣe fà mí lọ sọ́dọ̀ mọ́mì mi lójú òye nìyẹn pé mi ò ríran mọ́ so wọn ti gbà. So gbàwo ló wá rí pé gbàwo ló mọ̀ pé òun kọrin. Ìgbà tí mò ń kọrin ní 2016 mo lọ sí vocational training center for the blind ní Òṣòdì so studio wà ń bẹ. Ó kọrin kan nù chọ́ọ̀chì lẹ́nu ṣé wọ́n ló kọrin yẹn. Bẹ́ẹ̀ kọrin yẹn náà. Ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Àwọn tá ti pàṣẹ mi darí àwọn nìkan lọ́mọ Ọlọ́run. Àwọn tá ti pàṣẹ mi darí àwọn nìkan lọ́mọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ló lè fúnni lágbára láti gbé ayé tó rọrùn o. Ẹ̀mí mímọ́ ló lè fúnni lágbára láti gbé ayé tó rọrùn o. Ẹ̀dá tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹ̀dá tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Tí wọ́n kọ́ àgbàdo. Ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹ̀mí ló sọ ní dáyé ara kò ní èrè kankan. Kòròfo la jẹ́ láìsí ẹ̀mí mímọ́ gbé wa wọ̀ pẹ̀lú agbára ọ̀run. Ẹ̀mí mímọ́ látòkè wá sọ̀kalẹ̀ wá sínú ayé wa. Olùtùnú látòde ọ̀run gbé wa wọ̀ ní àkọ̀tun. Torí ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́ òun nìkan ló lágbára. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Ẹni tí kò ní ẹ̀mí mímọ́ òun nìkan ló jogún òfò. Máa wo ohun
So olórin mi tó kọ. Kọ mi. Gbọ́ pẹ̀lú. Bàbá mi tẹ́wọ́ gbọ́ pé òye. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Ìyìn ńlá ni mo mú wá òye. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Mo mọ̀ pé mi wá, bàbá wa gbọ́ pé mi. Mo mú ìyìn mi wá, ẹ̀mí mímọ́ gba ìyìn mi. Èmi tí mo jẹ́ ènìyàn, mo ń fi ògo fún bàbá mi. Tẹ́wọ́ gba ìyìn mi. Ẹyẹ ojú ọ̀run wọ́n ń fi ìyìn fún. Èèrà ilẹ̀ wọ́n ń fi ògo fún. Àwa tí a jẹ́ ènìyàn ká fi ògo fún. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Bàbá mi tẹ́wọ́ gbọ́ pé òye. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Ìyìn ńlá ni mo mú wá òye. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Mo wo gbogbo ohun tó dáa bí wọ́n ti pọ̀ tó. Gbogbo ẹ̀ ló dáradára. Ìwọ ló dá mi láwòrán ara rẹ. Bàbá mi tẹ́wọ́ gba ìyìn mi. Àǹtí Òkàrì, ó rògbò rẹ̀ lò. Kí ló kórúkọ ẹlẹ́ẹ̀kan sí? Dámilọ́lá Àjọrìn. Èrò ń wò ọ́ lọ́wọ́ lórí afẹ́fẹ́ o. Yes sir. Àwọn èèyàn pọ̀ bíbà tí wọ́n ń wò yín. Yes sir. Ògo pọ̀ lórí rẹ̀. Tó o tún lè kọrin míì sí. Bẹ́ẹ̀ni sir. Tún kọ̀ọ̀kan sí. Máa wò mí níran, Jésù máa wò mí níran. Mo dé síwájú rẹ̀, ṣàánú fún mi. Mo ti dé síwájú rẹ̀, Olúwa máa wò mí níran. Máa wò mí níran, Jésù máa wò mí níran. Mo dé síwájú rẹ̀, ṣàánú fún mi. Mo ti dé síwájú rẹ̀, Olúwa máa wò mí níran. Èyí lẹ̀bẹ̀ mi, Olúwa ṣàánú fún mi. Mo ti gbìyànjú, ènìyàn ti já mi kulẹ̀. Mo sá tọ̀ wá, ìwọ ni ìrètí mi. Gbé ìrànlọ́wọ́ dìde, Olúwa ṣàánú fún mi. Máa wò mí níran, Jésù máa wò mí níran. Máa wò mí níran o. Máa wò mí níran, Jésù máa wò mí níran. Mo dé síwájú rẹ̀, ṣàánú fún mi. Mo ti dé síwájú rẹ̀, Olúwa máa wò mí níran. Láìsí backup, láìsí keyboard. Ọ̀tọ̀ mi afọ́jú, lójú wo ni àṣìlójú. Ó pariwo lóhùn rárá, ó kígbe pé Jésù ọmọ Dáfídì, ṣàánú fún mi. Máa
wá ṣí mi lójú. Máa wò mí níran, Olúwa, máa wò mí níran. Mo ti dé síwájú rẹ, Olúwa, máa wò mí níran. Àǹtí, gbogbo ohun tó ń kọ lálẹ́ yìí. Wọ́n bá ní orin ìṣíníyè, Aládé. Orin ìṣíníyè ni o. Orin agbára orin mi. Máa wò mí níran, ìyẹn ti ẹ̀ bá mi gan. Ọlọ́run máa wò mí náà níran o. Olóòtú ṣe gẹ́lẹ́tì. Jẹun gẹ́lẹ́tì rẹ̀. Báàgì rẹ̀ dà. Báàgì rẹ̀. Ṣọ́nkọ́ rẹ̀ ni. Ṣọ́nkọ́ láìlọ́n rí. Gẹ́lẹ́tì rẹ̀ dà. Ẹ̀dá. Má pè náà lọ ọ̀gá yìí. Báàgì rẹ̀ rí gbà. Igi wo lélẹ̀? Mo wá jẹun wò dáhùn lórí. Ẹnìkan ní bọ́rin bá báyìí wọnú stúdíò. Ó yá fi sílẹ̀ náà kó fi rìn jáwò. O máa ń fi rìn àbí? Olófin máa ń rìn lóṣù wáyé. Ó yá wájú padà. Mọ́tò kò lé gẹ́gẹ́sì. Ó yá dáhùn ìyówó gẹ́gẹ́sì rẹ̀ ń bolúwà. Bóò ló ṣe Agbala Gabriel, bóò ló ṣe débì. O ti débì látàárọ̀. Ó yá ó ní mo dání báyìí. Ó ti ṣe dẹ́sẹ̀tì. Ohun tó gbé débì gan ni pé sọ́n tó bá wá gangan. Nǹkan tí mo bá wá ní pé mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kọ́jọ kó ràn mí lọ́wọ́ láti lè parí school mi torí mo ti wà ní final year ní school. Ó ń ka school lọ́wọ́? Irọ́ ni. Mo ń wá ID card mi wà ní. Jẹ́ wọ́n ID card rẹ̀ irọ́ ni. Ìwọ wo ló ń lọ school? Ó lọ school? Yes sir. 300. Òótọ́ mà ní. Dámilọ́lá Àǹjọ́rìn. Àjọkẹ́ àbí? Yes sir. SOS. Yes sir. So it's double major. Rafat. College of Education. Ọbaagun. Ọbaagun, Ọ̀ṣun State. Yes sir. Kí ló ń read in school kí n fi lè mọ̀? Social studies. So it's double major. Yes. Òun yẹ social study. Bẹ́ẹ̀ni. Okay, SOS. SOS àti education. SOS DM. Yes. Ó máa lélẹ̀ tí mò ń wò yìí. Bẹ́ẹ̀ni sir. Tírú àǹtí ìbáfilé máa ka school. Oh, excuse. John, mo ń padà sí school. Yes, sir. Alade, I'm going back to school. I'm serious about it. Don't beg me. Definitely, sir. Ẹ wo orú àǹtí ó gbé ID card rẹ sọ́nù. Ọmọ olùkẹ́. Àríkẹ́ ọkọ̀, ọ̀yá gbé sọ́nù. Ọmọ bá dé ra kú mílíkì àti tí ìlànà mi. Ẹ wo, ó ń lọ school. I love you for this. Ó lọ school. Yes, sir. 2. Ó lọ ṣe dáṣe késẹ̀tì yìí. Gbé jáde kúrò ní CD diary. Báwo ló ṣe bolo ti rówó gbà? Mo dání báyìí ó ní. Mo dání ó ní. Báwo ló ṣe lówó ṣe késẹ̀tì? Jáwé orí pé picture rẹ ni. Ìwọ ló wà ń bẹ̀. Kọrin kan nínú CD rẹ̀, kọrin kan bẹ̀. Ṣebí ẹ̀dá tó ní ẹ̀mí mọ́ lélẹ̀. Ẹ̀dá tó ní ẹ̀mí mọ́ ni ó ní. Máa wò mí níran wà nù ẹ̀. Ẹ̀dá tó ní ẹ̀mí wà. Ó ní ìdí kan tí mo fi wá sáyé náà wà lọ. Ó yá kọ ó ní ìdí kan tí mo fi wá sáyé. Ó ní ìdí kan tí mo fi wá sáyé. Ó ní ìdí kan tọ́lọ́run fi dá mi o. Ète rẹ̀ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ. Don't cry. Kọrin ẹ̀ mo fẹ́ gbọ́ mọ̀ kọ́. Ìgbésẹ̀ tìlẹ̀ ẹ̀ mọ̀ kọ́. Ó ní ìdí kan tí mo fi wá sáyé. Ó ní ìdí kan tọ́lọ́run fi dá mi o. Ète rẹ̀ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ. Látinú ìyá mi Olúwa ló ti mọ̀ mí. Ohun tí màá jẹ́ lọ́wọ́ rẹ̀ ló wà. Ṣí mi lójú kí n má ṣe ṣìnà. Ète rẹ̀ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ. Ó ní ìdí kan tí mo fi wá sáyé. Ó ní ìdí kan tọ́lọ́run fi
dá mi o ète rẹ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ tí o bá mú ṣẹ Ọlọ́run máa dúpẹ́ tó bá mú ṣẹ Olúwa máa yìn lógo káráyé lè gbàgbọ́ pé wọ́n ló dá mi o ète rẹ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ. Ìwọ ló kọ́ sórí rẹ kọ́ wà nù fóònù ó ti ṣe fídíò ní fóònù rẹ lélẹ̀ ṣé o lè tẹ fóònù bó ṣe wà yìí. mo lè tẹ bọ̀ mo ti pa talk back tó máa ń sọ̀rọ̀. O lè tẹ o ti pa talk back ìwọ ní jẹ́ talk back. Kíní tó máa ń sọ̀rọ̀ tí a lè fi operate phone fúnra wa. Fídíò kan lè mi ń wò wájú ṣé wọ́n lè. Bẹ́ẹ̀ni sà. Ṣé wọ́n lè lè. Bẹ́ẹ̀ni. Torí fídíò kan mò ń wò yìí. Òun ni ẹ̀dá tó ní ẹ̀mí mímọ́. Ẹ̀dá tó lẹ́nu mímọ́. Bẹ́ẹ̀ni sà. Ó ní ń play rẹ̀. Ẹ wájà please. Hey! Ṣé ìwọ náà lélẹ̀? Bẹ́ẹ̀ni sà. Ìwọ ni mò ń wò yìí. Bẹ́ẹ̀ni. So ríran ń bí ni. Mi ríran. Kó mọ̀ gbé ní ẹ̀sìn. Ìwọ ló ṣe orí yìí. Òkè fídíò lélẹ̀ ẹ kàn ṣe sórí fóònù àbí gba fóònù rẹ sọ́wọ́. Now ṣó o ní nọ́mbà tó ń lò? Bẹ́ẹ̀ni sà. Ṣó o ní àkáǹtì? Bẹ́ẹ̀ni sà. Kí ló fẹ́ gangan báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí gangan? Nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kó ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ lórí kíni àǹtí? Lórí school fees mi. O fẹ́ sanwó school? Bẹ́ẹ̀ni mo dẹ̀ tún rẹ́ǹtì lélẹ́kọ̀ọ́ èmi àti ọmọ girama tó mú mi wá yẹn ni àjọ dá o. Girama tó mú ẹ wá yẹn àwọn náà máa mú ẹ káàkiri. No mo kọ̀ dé sọ́dọ̀ wọn tó pé mi fẹ́ wá sí ibi bíbá yẹn wá ní àwọn máa fún mi. Ibo gan ló ń gbé mọ́mì rẹ̀ ń kọ́ dádì rẹ̀ ń kọ́? Mọ́mì mi wà lẹ́kọ̀ọ́ dádì mi náà wà ní Abẹ́òkúta. Wọ́n àjọ sípọ̀. Kí ló dé? Wọ́n ti jà láti kékeré. Ọ̀dọ̀ ta ló wá ń gbé báyìí? Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, ọ̀dọ̀ ọmọ mọ́mì girama tó mọ ọ̀dọ̀ girama. Ẹjọ́ gbalépọ̀ torí school. No, sí Èkó, but school mo ní partner tí àjọ rent labor 18,000 ní ilé ti bẹ̀yẹn. Bẹ̀t Èkó ló ń gbé. Èkó gangan ni. Èkó ló ń gbé. Bẹ́ẹ̀ni. Ìwà tó máa lẹ́jọ́. Lájọ gbalépọ̀. Lẹ́jọ́ gbalépọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ wá fẹ́ sanwó ilé ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Torí bẹ́ẹ̀ lọ ra ń gbé. O gbọ́dọ̀ mọ́mí ẹ ní. Kí ló dé? Okay, káfò bẹ̀yẹn. Káfò bẹ̀yẹn. Ó dá ó ní àfò. Now, ó fẹ́ lọ school. Ó dẹ̀ ti ń lọ. Level wo ló wà báyìí? 300 level. Level mélòó dẹ̀ ló ń lọ? 300 level ni NC máa ń dé. NC mo wà. NC. Bóun ló ti ń sanwó school látijọ́ yìí? Mo máa ń gbé késẹ̀tì mi káàkiri lọ. O máa ń gbé késẹ̀tì káàkiri? Bẹ́ẹ̀ni, dẹ̀ máa tí mi bá ní késẹ̀tì, mo máa lọ ń gbàyè ní àwọn churches, mo máa lọ kọrin nǹkan tó bá fi assist mi. Òní tó kọrin mi èlò wọn dá fún ọ? Ó dà pé 9,000. Wọ́n dáwó fún ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Ó wà lọ́wọ́ mi. Ó wà lọ́wọ́ ẹ̀jú bẹ́ẹ̀. Torí àti fẹ́ parí kan kó tó kọrin. Now o nílò ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ni sà. Òyà ẹyẹ èèyàn wá ìjọ nítorí Ọlọ́run. Lady yìí olórin ni. Màá gbé wọ studio láìpẹ́ tó máa kọrin tó máa kọ live studio. Wàá padà wá help water tó máa ṣe fún ẹ. Wàá ṣe live studio. Àdá ẹ̀ pé nọ́mbà ẹ̀ síta báyìí fáwọn èèyàn náà fẹ́ máa pè fún orin. Nọ́mbà 2 mo fẹ́ káwọn èèyàn bá ń fún ọ lówó. Kọ́ máa support ẹ. Wọ́n mú support aláàánú ni wọ́n. Aláàánú ni wọ́n.
àkáǹtì rẹ bí wọ́n ṣe sí tó lákáǹtì pé àkáǹtì rẹ. 0732129848. tó ń pè. 0732129848. Anjorin Damilola. Báńkì wo? Àjọkẹ́ Access Bank. tó ń pè bẹ́ẹ̀. 0732129848. Anjorin Damilola Àjọkẹ́ Access Bank. tó ń pè. 0732129848. Access Bank. Anjorin Damilola Àjọkẹ́. Báńkì ni mo ti dé. tó ń pè. 0732129848. Anjorin Damilola Access Bank. Ẹ bá rán àǹtí lọ́wọ́ ẹjọ́ ṣé o máa ń gbà láti lórí fóònù ẹ̀? Ó yá mú fóònù rẹ dání láti fẹ́ wọlé. Bó ló ṣe tẹ̀ sọ́mọ bó ṣe tẹ̀? Kọ́ọ̀kan wọlé sórí fóònù rẹ. Hello. Máa pè padà. Ṣé sọ̀rọ̀ ẹ̀ rẹ̀? No, ẹlòmíì sì lélẹ̀. Kò sí. Kò lè ṣí. Tó bá ti ní ọjọ́ màmá kan fún. Tún àkáǹtì rẹ pè. 0732129848. Anjorin Damilola Àjọkẹ́ Access Bank. Tún àkáǹtì rẹ pè. 0732129848. Anjorin Damilola Àjọkẹ́ Access Bank. Tún àkáǹtì rẹ pè. 0732129848. Anjorin Damilola Àjọkẹ́. Sọ pé ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, mi ò ríran ẹ̀yin náà ará àánú gba gbogbo ibi táwọn ọmọ yín bá dé wọ́n máa bá àánú Ọlọ́run pàdé, iṣẹ́ yín ò ní díṣẹ́. Ṣé fóònù ẹ̀kọ́ ní dùn? Ó dà pé mẹ́sẹ̀gì tí Ó yá mú káwo mẹ́sẹ̀gì. Ṣé o ní pé máa tàbá tí wàá kọrin ẹ̀ ó gbọ́ mẹ́sẹ̀gì wàá gbọ́ Facebook àkáǹtì ẹ̀. Tún àkáǹtì rẹ pè. 0732 Wọ́n ti ń fún ọ lówó o, wọ́n ti ń fún ọ lówó o. Owó ti ń wọlé báwọn. Tún àkáǹtì rẹ pè fáwọn èèyàn. 0732129848. Anjorin Damilola Àjọkẹ́ Access Bank. Kọrin ẹ̀dá tó ìrìn àjò mi ó yọ lọ́n tó sọ lẹ́ẹ̀kan yẹn. Náà mọ tí màá jẹ́ láyé rí à. Ó ní ìdí kan tí mo fi wá sáyé. Ó ní ìdí kan tọ́lọ́run fi dá mi o. Ète rẹ̀ fáyé mi jọ̀wọ́ mú ṣẹ. Kí bóòlù ti sọ pójú rẹ ṣe fọ́? Àbúrò dájú mi ni ó fi ìgbálẹ̀ nà mí lójú tó àtìgbà yẹn. Ṣé àbúrò dájú ọ̀hún ó sì wà dàrọ́ yìí? Ó ṣì wà bọ́ ó ti pẹ́ tí mo ti ìgbà tí mi ti ríran mọ́ tí ó ti mú mi tó ti mú mi lọ bá mọ́mì mi so àtìgbà yẹn mo ti rí woman yẹn last. Ó lágbára o kì í ṣàwọn bàbá tí ò rí náà yẹn bàbá ìránṣẹ́ náà kí ló ń kú yẹn náà fẹ́ so náà fẹ́ràn ó náà ń kọrin àbí so ni wọ́n dẹ̀ ṣe dáadáa. Ó yá tan fóònù ẹ wọ́n fìgbà lẹ́nà lójú ẹ̀. Bẹ́ẹ̀ni àtìgbà yẹn kò síbi tí a lọ wọn ò rí kankan bẹ́ẹ̀ wọ́n ní kò sí oògùn tí a lè lò. Wọ́n ti ń fún lówó. Bóyá máa stroll lọ sàlẹ̀, wọ́n ti ń fún ẹ lówó máa stroll lọ sàlẹ̀. Wọ́n ti ń fún ẹ lówó.
NGN 2000. Access Bank said credit. AMT NGN 5000 point credit. AMT NGN 5000. Access Bank said credit. AMT NGN 2000 point credit. AMT NGN 2000 points. Can't reply to this short code. Out of list message list. Odò wọ́n ń fún lówó ẹ bá ń fún lówó ẹ jọ ẹ bá ràn ọmọbìnrin lọ́wọ́ kò ríran ẹ bá ń fún lówó àkáǹtì ẹ̀ nínú kò tún àkáǹtì rẹ pè fáwọn èèyàn. 07 mo fẹ́ kán fún ọ lówó. 32 12 98 48 Anjorin Damilola